gbogbo ìwọ tó ti wà nínú ìdè kan tàbí òmíràn, ìwọ tán ti kàn mọ́gìrì, ìwọ tán ti kàn mọ́gi nínú igbó, ìwọ tán ti rì mọ́lẹ̀, tán ti rí ògo ayé rẹ bọlẹ̀. Mo fẹ́ kí ìwọ náà kó bá ń wí gbólóhùn tí kó fi túra rẹ sílẹ̀ lọ́wọ́ ìdè tí wọ́n dè ẹ́, kó lè rí ọ̀nà àbáyọ nínú ọdún tuntun tá a wà yìí. Àgbàlẹ́tù ọmọdé lawó. Ẹyẹ àwòdì mi rè bára, wọ́n ṣe bí ẹyẹ kú. Ẹyẹ mi ò kú, ẹyẹ mi lọ ràyẹ ni. Ẹ kú dédé àkókò yìí o, nílé lóko lájò àti lẹ́yìn òde. A kú bí ojú ọjọ́ ṣe rí. Wọ́n ní ẹ kú lé báyìí là ń kára lé. Ẹrẹ̀ wàhùn là ń kérò ọ̀nà. Bàbá déwájú lé, baálé ilé là ń kí lẹ́gbẹ̀jẹ̀ àdó. Bàbá dé àdòdẹ́lé, ìyálé ilé là ń kí lẹ́gbẹ̀jẹ̀ ìlẹ̀kẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òde. A kú bí ojú ọjọ́ ṣe rí. A kú ọjọ́ méjì mẹ́ta lórí ìkànnì tá a wà yìí. Èmi ọ̀rẹ́ yín náà rèé, èmi olólùfẹ́ yín, èmi àbúrò yín, èmi àna yín pàtàkì Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí gbé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kò mà náà, Àjàní mògó ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pọ̀rọ̀rọ̀, àjà ń rọ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní ta níjà lẹ́yìn kò léhùn, ṣe bá pọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ìgbà àkọ́kọ́ rèé tá mọ̀ gbóhùn ara wa lẹ́yìn ìgbà tá a ti ṣègbéyàwó wa lọ. Ìgbà àkọ́kọ́ rèé tá mọ̀ gbóhùn ara wa nínú ọdún 2024. Ó ní sábàbí tó fi rí bẹ́ẹ̀, ó nídìí tó fi rí bẹ́ẹ̀, torí wọ́n ní bí ò bá nídìí, obìnrin kan kì í jẹ́ kúmólú. Àbò tí bá ń jẹ́ kúmólú, a jẹ́ ń pé ikú pa kí n ti ń bẹ lágbolé wọn ni kó tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin àgbà. Ìdí ni pé lẹ́yìn ìgbéyàwó, ojú mi rí tó. Ọ̀pọ̀ ìjì ló ti jà tó fẹ́ gbé odó mi, ṣùgbọ́n kò rí odó mi gbé. Ọ̀pọ̀ àrá ló ti sán, ṣùgbọ́n àsán dànù lásán ni. Torí pé wọ́n lẹ́ni tí ò bá jẹ gbè kan kì í kú gbè. Gbogbo ìgbà ni mo máa ń bèrè lórí ètò yìí ń pé ṣógun láyé ni tàbí ayé lógun. Ṣùgbọ́n lẹ́yìn ìgbéyàwó mi, ó ti fi hàn gbangba wípé ogun láyé. Ṣùgbọ́n ohun tó wá yà mí lẹ́nu tí wá ń ṣe mí ní kàyéfì ni pé ibi tí mi ò lérò rárá, ibi tí mi ò tiẹ̀ fojú sí rárá, òun lógun ọ̀hún gbà wọlé sí mi lára. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ayé bá ń jáyé, téèyàn bá ń jẹ́ èèyàn, táwọn àlèhùlà máa wò tí wọn ò padà lẹ́yìn mi, táwọn wòlíì àwọn pásítọ̀ náà ò padà lẹ́yìn mi, táwọn ìyá mi náà ò fi mí lẹ̀ nígbà kankan, ó di dandan kí n borí ogun ọ̀hún. Torí pé wọ́n ní bí oṣó bá dé ni, àjẹ́ ní tú ni. Bí àjẹ́ bá dé ni, oṣó ní tú ni. Bí èmèrè bá dé ni, toṣó tàjẹ́ ní tú ni. Bí oṣó àjẹ́ àti èmèrè bá wá dé ni ńkọ́, àwọn ìyá mi òṣòro mọ̀ǹgà àwọn ní tú ni sílẹ̀. Ó di dandan kí n borí ogun. Mo ṣèbà lọ́jọ́ tèní, ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi àríró àlà, ọba mi atẹ́rẹrẹ kárí ayé, ọba ńlá tí ń fọba jẹ, ọba mi ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà, ìbà ń gbòrò tó doríkodò tí ò gbọdọ̀ ṣomi, ìbà ìyámọ̀pọ̀ tó doríkodò tí ò gbọdọ̀ ṣẹ̀jẹ̀. Ìbà ẹ̀yin ìyá mi Ajíbọ́lá arógbá aṣọ mọ́ balẹ̀, ẹ̀yin lẹ ti ní kí n nìṣó níbẹ̀. Ẹ ti ní pé òkè àgbà tí mo mórílẹ̀ yìí, ó di dandan kí n gùn. Níwọ̀n àgbà tẹ́ ẹ ti ní pé ó dijọ́ títọ́ bá gbẹ lẹ́nu kí ọ̀rọ̀ tó gbẹ níkùn mi, inú mi á máa dùn púpọ̀. Ẹ ṣeun, ẹ kú àdúró tí ohun ìfẹ́ SOMIDA. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí wa tẹ́ ẹ pè wá tẹ́ ẹ sì béèrè wa. Mo sì kí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ rí wa tẹ́ ẹ fohùn ránṣẹ́ sí wa. Mo kí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ rí wa tẹ́ ẹ sì ń fi ọkàn béèrè wa. Ẹ ṣeun, ẹ kú fẹ́, ọba mi Elédùà kò nípa náà fẹ́ yìí. Àwọn Yorùbá máa sọ yín pé àwọn èèyàn mẹ́ta kan wà láyé yìí tí ò ṣeé gbàgbé, torí pé má lè gbàgbé ni wọ́n. Ẹni àkọ́kọ́, ẹni tó kóni sínú ìṣòro, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ èèyàn ò lè gbàgbé rẹ̀. Ẹni kejì, ẹni tó dúró tini nígbà ìṣòro, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ èèyàn ò lè gbàgbé rẹ̀. Ẹni kẹta, ẹni tó sá fúnni nígbà ìṣòro, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ má lè gbàgbé ni.
gbogbo ẹ̀yin tẹ́ ń fogun abẹ́nú jà wá mi ò lè gbàgbé yín títí ayé ò fi parẹ́. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì dúró tì wá nígbà tí wọ́n ń fogun abẹ́nú jà wá ẹ̀yin náà mi ò lè gbàgbé yín. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ti sá lọ tẹ́ ẹ ti ferege níwọ̀n ìgbà tẹ́ ẹ gbóhùn wa mọ́ lórí ètò ẹ̀yin náà má lè gbàgbé nìyín. mi ò ní gbàgbé yín títí ayé yóò fi parẹ́. gbogbo ẹ̀yin olókan eléjì tẹ́ ń nawọ́ owó sí wa lórí ètò yìí tẹ́ ń nawọ́ ọ̀fẹ́ sí wa lórí ètò yìí tẹ́ ń nawọ́ àánú sí wa lórí ètò yìí owó ọwọ́ yín ò ní tán ẹ ní nàkàntán kẹ́ ẹ tó rí mi ẹ ní kànsálẹ̀ àpò kẹ́ ẹ tó rówó yọ jáde àbòdí ni tómi òkò àbòdí ni tómi òsà ẹ ní nàkàntán kẹ́ ẹ tó rí mi ẹ bá ń ṣàmì. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣùgbọ́n àkọjá ìwé mi rèé nínú ọdún 2024 ṣùgbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a máa ń lò lórí ètò yìí tí gbogbo àwọn èlò wa wà lórí rẹ̀ tó ṣe ń pé orí rẹ̀ la kó gbogbo àwọn èlò wa sí kí n má tàn yín wọ́n mọ̀ ti ṣọ́ mi wọ́n ti jí i lọ́wọ́ mi o ó wà lára ohun tó fà á tẹ́ fi gbóhùn wa láti bí oṣù mélòó kan sẹ́yìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n ti gbé e sá lọ ìyá mi tó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sí wa lọ́wọ́ tẹ́ ẹ bá wà létí ìgbọ́ ìyá mi ajá Àbẹ̀kẹ́ Afọlábí Babayàtọ̀ láti Paris àwọn ni wọ́n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ránṣẹ́ sí wa láti Paris wípé ká máa lò lórí ètò yìí ẹ bá lè fi iPhone mi ránṣẹ́ sí wa inú mi yóò dùn púpọ̀ ìyá mi ọmọ Láìbàdé Màláòkè Mẹ̀sàn àgọ̀kú Màláòkè Tọ́fí àwọn lọmọ àwíjọ pọnù bí abẹ wọn lẹ́yìn òkè jẹ́ Mẹ̀sàn kó máa ń làgbò lẹ́yìn kùlé agbòmìnì jọ̀jọ̀ ń bẹ lẹ́yìn kùlé ìfarahàn wọn àwọn gẹ́gẹ́ lọ́mọ alómi lára bí ẹja ìyá mi ajá Àbẹ̀kẹ́ Afọlábí Babayàtọ̀ mo kí yín ní Paris lọ́jọ́ tèmi ẹ bá mi kí ìyá mi ajá Mọ̀tíátà Afọlábí Babayàtọ̀ ìyá mi ìyá mẹ́dà láti Amẹ́ríkà lọ́hùn-ún àwọn ọmọ Láìbàdé nù ẹ bá mi kí wọn ránṣẹ́ níbẹ̀ yìí pé ká má gbàgbé wa níbẹ̀ náà o ó bá mi lédùá kò ní gbàgbé tiwọn mo kí ìyá mi tí wọ́n fi ọ̀nà yìí mọ̀ wá tí wọ́n ń tọ́ wa sọ́nà tí wọ́n jẹ́ ká mọ̀ yìí pé a lè gba ọ̀nà yìí ká fi gùnkè ìyá mi náà mo kí wọn dáadáa ìyá mi ajá Raimata Bakari ìyá mi ìyá Ibrahima ọmọ sílùú ọmọ arọ́rà àgbá ètò nígboro olókùtọ́ ni mo kí yín púpọ̀ níbẹ̀ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn ìyá yìí tá àwa náà fi bẹ̀rẹ̀ sí ní mókè díẹ̀díẹ̀ lórí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ ìyá yìí púpọ̀ mo fi kí gbogbo ọmọ sílùú ọmọ arọ́rà àgbá ètò nígboro olóòtákàn ẹ bá ń kíyà mi ajá Salimata ìyá mi ìyá Halila ọmọ Kúṣebíàlà mo kí yín púpọ̀ lọ́jọ́ tèmi mi ò ní wá yín tì gbogbo ọmọ Ọ̀ṣọ́ba ọmọ adárò bí ọ̀lẹ̀ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín púpọ̀ ẹ kú àdúró tì mí fún ìgbéyàwó tá a ṣe wá lọ ọba mi Elédùà yóò jẹ́ kí a fi oore ká fi san oore fúnra wa ẹ bá ń ṣàmì mo kí gbogbo ẹbí arífàṣà bí ẹ̀yọ̀ nígboro lóòtákàn mo kí ìyá mi ajá Nana Ìṣàtà Adéjọkẹ́ ìyá ẹgbẹ́ wa nù mo kí yín púpọ̀ báwo lẹ wà sí nílùú Kútọ̀nù bẹ́ẹ̀ àná mi tuntun wọn láwọn náà ó so igi fún mi ní kòpẹ́kòpẹ́ inú ti ń bí àwọn nǹkan wọn ti ń forí gbálẹ̀ wọn ní Bàkórèdé òwúlò wọn ní Bàkórèdé ìkànnì wọn ní gbáka òkú sórúkọ tán pè wá ṣógun olórin kan tí a ti kun ni ó ní òjò obìnrin lè fi gbónára rẹ̀ pọ́kọ́ ṣé wọ́n ní kọkùnrin fẹ́yàwó méjì sílé kò yé ohun tó ń fogun sọ̀tẹ̀ ẹ wá wí kò yé mi o ẹni tá a fẹ́yàwó lé gan kò sọ̀rọ̀ àwọn ẹgbọ́ yìí sọ yìí àwọn ni wọ́n ń pariwo ibi tá a tiẹ̀ lérò yìí pé wọ́n lè fogun jà wá ibẹ̀ gan ni wọ́n ti ń gbógun wá kó bá mi Elédùà kó là mí lọ́wọ́ ogun. fún ìdí èyí mo kí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ tá a fi rí gbogbo ìkọlọ́ wa padà lórí ètò yìí ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o mo ní àwọn èèyàn ń rí mi gẹ́gẹ́ bí ẹni tó lówó lọ́wọ́ àwọn èèyàn ń rí mi gẹ́gẹ́ bí ẹni tó ti yó àwọn èèyàn ń rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó ti jẹ àjẹṣẹ́kù ẹ rí mi báyìí mi ní nǹkan kan lọ́wọ́ lẹ́yìn microphone tí mo gbé dání yìí mo kí bàbá mi bàbá Ìkísà Ajá Akíma Adélabó láti ìlú Gabon lọ́hùn-ún mi ò ní wá yín tì mo sì kí bàbá mi Ajá Rẹ̀mú Bello láti Paris lọ́hùn-ún bàbá mi Ajá Rẹ̀mú mo kí yín púpọ̀ ẹ bá ń kí àná mi pàtàkì Ájì Ṣakiru Sanusi bàbá mi Jíbọ̀sà láti Paris níbẹ̀ mo kí yín púpọ̀ lọ́jọ́ tèmi ẹ bá ń kí ìyá mi Ajá Rahima Yekini ọ̀yá mi Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ilé ní àtẹ̀ẹ̀ká ọmọ ilẹ̀ ní ẹ̀wẹ̀lẹ̀ mo kí yín púpọ̀ màmá mi ò ní wá yín tì ẹ bá ń kí Àjà Jẹ́mílátà láti àlùmáyì lọ́hùn-ún ẹ kú gbójú ọjọ́ ṣeré rẹ̀ nẹ́mi dègbọ̀n ńdọ̀mí fún gàǹjíà mi máa sọ kàbíọ́ mi bàkà ibà ọ̀nà mọ̀ ń fèdè náà gbà Àjà Jẹ́mílátà ẹ mọ̀ wọ̀rì mò ń bọ̀ wá bẹ̀ẹ̀lì ẹ mọ̀ wọ̀rì
ọba mi Elédùà mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Beirut lọ́hùn-ún ẹ kú ojoojọ ẹ kú àìgbàgbé ẹni Ọlọ́run nígbàgbé tìyín náà mo sì kẹ́yìn tẹ́ wà ń Kuwait ẹ̀yin tẹ́ wà nílùú Abidjan mo kí yín o mo kí ìyá mi láti ìlú Kútọ́nù ìyá mi Òkòrè sí ọmọ Wòrírà kó mọ́ bá rẹ̀ rúkẹ́rú ẹrùkẹrù àbìlàlà lẹ́nu Òkòrè sí ọmọ Wòrírà kó mọ́ bá ra gbákígbá ìgbàkígbá ni kẹtẹ́ ń sọ ìyá mi Ajáre Anátò Fẹ́lẹ́lẹ̀ ìyá mi ìyá Fáwọ́ mo kí yín púpọ̀ ẹ kú àdúró tì mí mi ò ní wá yín tì ẹ bá ń kí Ajá Fauziata lọ́dọ̀ yín níbẹ̀ o mo sì kí ìyá mi Ajá Khadijata Kubra ìyá mi alága ìjọ Aulam Islamic Foundation 777 mo kí yín púpọ̀ lọ́jọ́ tèmi ẹ bá ń kí president wa Ọ̀jọ̀gbọ́n International ẹ bá ń kí wọn lọ́dọ̀ yín níbẹ̀ ọba mi Elédùà kó jẹ́ rí yín pẹ́ o màmá ń béèrè mi wọ́n ti ń jẹ̀ràn mi látìgbà tí wọn ò ti gbóhùn mi lórí ìkànnì yìí màmá ẹ má wọ́rì mo ti dé sí yín lọ́rùn báyìí kí n wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ṣe yín pé ẹ máa ń pè wá tí ẹ máa ń béèrè ìbéèrè tí ẹ máa ń pè wá tí ẹ máa ń béèrè ọ̀rọ̀ nípa àràwọ̀ yín tí ẹ máa ń pè wá tí ẹ máa ń béèrè nípa àkọsẹ̀jáyé yín gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tèmi nílùú Nàìjíríà mo kí yín púpọ̀ tí wọ́n bá sọ yín pé orílẹ̀-èdè wo ni mo ní àwọn fáǹsì tí jù mí fọwọ́ sọ̀yà yín pé orílẹ̀-èdè Nàìjíríà ni torí pé wọ́n gba tèmi lọ́hùn-ún kódà orílẹ̀-èdè mi Benin tá wà ń bí YouTube a máa gbé wá fún mi pé Bàkórèdé ó léèyàn gidi kan Benin o kì í ṣe pé mo ń bú yín ni o ẹ̀yin náà ti mọ̀ mo ní èmi ló kàn ní ọjọ́ kìíní àná ṣùgbọ́n dèní mi tí rẹ́ nìkan tó sọ pé Bàkórèdé ìwọ ló kàn lóòótọ́ ṣùgbọ́n gbogbo ìgbà YouTube a máa gbé wá fún mi pé Bàkórèdé orílẹ̀-èdè Nàìjíríà ó láwọn èèyàn tó pọ̀ ń bẹ̀ tí wọ́n ń gbọ́ ètò rẹ tí wọ́n ń wò é gidi gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin fans mi lórílẹ̀-èdè Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín o ọba mi Elédùà lọ́ba ẹlẹ́san yóò bá mi san yín ní ẹ̀san rẹ̀ ẹ má gbàgbé bóyá ẹ bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí ránṣẹ́ sí wa lórí ètò yìí àbí nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tá a fẹ́ rà padà òun lẹ́yìn fẹ́ ràn wá lọ́wọ́ fún nọ́mbà ohun ìfẹ́ SOMIDA ò tí yí padà nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó náà ni plus 229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 nọ́mbà yìí gangan ní kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ ránṣẹ́ ẹ má mọ̀ pé wá gbogbo ìgbà ni mo máa ń sọ ìpè yín a máa dà wá láàmú púpọ̀ kódà gan mi lè sùn gbà mí ẹ má mọ̀ pè mí ọ̀rọ̀ ní kẹ́ ẹ mọ̀ fi sílẹ̀ fún mi ẹ ṣeun fún àgbọ́yé ohun tí mo fẹ́ kó o ṣe ni pé ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí ìṣe ni kó o tẹ̀ kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò ní jẹ́ kó o pàdánù rẹ̀ níjọ́ tí n bá mú àṣírí ìwà fún yín lórí ìkànnì yìí torí ní kété tí n bá jù sórí ètò yóò mọ̀ sọ fún yín pé Bàkórèdé ti gbé wa ni àmọ́ tó o bá darapọ̀ mọ́ wa ó ṣeé ṣe kó o pàdánù rẹ̀ ó ṣeé ṣe kó o mọ̀mọ́ gbà tá a gbé wá fún ìdí èyí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí kí ẹ mọ lè jẹ àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì yìí ẹ ṣeun púpọ̀ ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi léyìí ṣe lọ lọ́jọ́ tèmi mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akọ́wọ́dé Bàkórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.